ọ̀gá ológun Christopher Musa ti ṣe ìkìlọ̀ fún àwọn sójà wípé kí wọ́n yóò dúró de àṣẹ kí wọ́n tó ṣe ìkọlù sáwọn jàǹdùkú o. àgbá òfìfo ló máa ń pariwo àwa kì í gbé kámẹ́rà lọ sójú ogun o. Ganni Adams ti sọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́mi òun má di ọdún tó ń bọ̀ o. Peter Obi ló sọ bẹ́ẹ̀ o. àwọn tó rí báńkì àpapọ̀ Nàìjíríà ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn aráàlú dẹ́kun láti máa kọ 100 náírà. ọ̀gá ológun Christopher Musa ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ológun pátápátá ó ní kí wọ́n yé dúró de àṣẹ ní kété tí wọ́n bá ti fojú gan ní àwọn àgbésùmòmí kí wọ́n sì máa yìnbọn fún wọn. ó tẹ̀síwájú wípé èyíkéyìí nínú yín tó bá tún ń retí àṣẹ yóò fojú mi náà fin ni. kò sí ohun tó burú níbi kẹ́ ẹ kọlu àwọn jàǹdùkú tó ń yọ wá lẹ́nu àti pé ìka tó bá tún ṣẹ̀ òun lọ bá ń gé o. èyíkéyìí tó bá tún náà dúnkòkò mọ́ àwọn ará ìlú àbí tó kọ̀ láti dáàbò bo àwọn ará ìlú yóò fojú mi náà fin ológun. Do you feel that the military are underfunded? Only 1.504 trillion was designated to the army. Is that enough? It's not enough. They've increased our pay. When they started, a soldier was collecting 49,000 monthly. We tried so hard, now it's collecting 100,000. Enlighten us as to the matter with Oyo. Is it that we're impatient because people are still counting days? And you know, it's a very sad event. Unfortunately, bad things do happen. For whatever reason, they are looking for leverage because we have some of their commanders with us and they feel taking these kids and holding them to ransom will make us release their commander. And now we've threatened when we wanted to take action against that if we come any closer, they want to kill all the kids. Would you support the perspective of people like Adams Oshomole who says it's time for the death penalty? And I think we should do that. There must be deterrence. The laws are soft and that's why people take advantage. If they know once you commit an offense, there must be punishment. Like Justice Crack was exposing the lack of proper feeding. What was so wrong with that? The soldiers' food was okay. There was meat, there was all this. But he told them to pull out those things out and make it look as if these things went. ìbá Ganni Adams ti gbóná àtẹ́lu àwọn ẹ̀ṣọ́ aláàbò tó máa ń gbé kámẹ́rà lọ sójú ogun. ó ní ẹ ò lè rí mi kí n máa gbé kámẹ́rà lọ sójú ogun o. èmi kì í ṣe àgbófinfo tó máa ń pariwo. Ganni Adams ti sọ̀rọ̀ lé àwọn ọ̀rọ̀ kògbákògbé tó ń gbọ́ látàrí bí wọ́n ti ní ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí kò sì wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ̀ẹ́. èsì tó sì fọ̀ránṣẹ́ ni wípé òun ò lè máa gbé kámẹ́rà káàkiri níbi tóun ti ń jagun bí àwọn kan ti máa ń ṣe. ọ̀nà Kakanfò ń lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. rìsọ́ọ̀tì kan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kó máa ṣú ẹ̀ fún àwọn ọ̀tá. ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o. òun náà ń pè ní catastrophe on security strategy. gbogbo breakthrough tá a ti ní láyé ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn a ní record ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmúọ̀dọ̀fin just 3 weeks ago lóbi ní ọgbọ̀n ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù àwọn gbìyànjú àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra wọn ò dẹ̀ rìkọ́ọ̀dẹ̀ nígbà tó wọnú rà nígbà tó ń liberate fún máyẹ̀ tó ń lọ tó rìkọ́ọ̀dẹ̀ síta. èyí àwọn gbogbo pọ́tà ti ṣe nílùú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dẹ̀ because o bá rìkọ́ọ̀dẹ̀ tó ti lọ ń pòsì ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó bá gbé dénú gbó wọ́n bá rí pé ti pòsì pé ti close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. àwọn tó ti mú yẹn tó ń bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close wọn wọ́n lè pa wọ́n. wọ́n lè pa wọ́n. wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. ẹ jẹ́ ká ṣòtítọ́. wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. ibodè sáádú mo ní kíkọ ṣe dáadọ́ sáádú wà tó yẹ jìnnà sípò tó. ibodè sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. o sínú gbogbo ya fọ́tò o record bó ṣe ń gbé jáde. a lè máa túnra wa lórí ààbò ilẹ̀ Yorùbá
nǹkan tẹ́mi ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà. ẹ gbọ́ ṣé kì í ṣàfiṣe lọ́rọ̀ àti Funke Akindele báyìí ohun tá a tún gbọ́ ni pé Funke Akindele àti Kamo ti ní gbólóhùn àsọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín àti ọ̀yàyà àti àwọn iṣẹ́ dáadáa tí wọ́n ti jọ ṣe papọ̀ láìmọye ìgbà. Ìròyìn kan ló tún gba orí ayélujára èyí tó ṣàfihàn bí Funke Akindele ti ń sọ̀rọ̀ wípé lóòótọ́ lòun máa tètè kó èèyàn mọ́ra ṣùgbọ́n tẹ́ni náà bá sì ti ṣe àṣìṣe àbí tẹ́ni náà bá ti ń kọjá àyè rẹ̀ níṣe ni mo máa yẹra fún irú tọ̀hún ni ò nítorí ara mi kọ̀wọ̀ sí púpọ̀ àmọ́ ò láti ìgbà tí Funke Akindele ti sọ̀rọ̀ yìí jáde làwọn aráàlú ti ń bọnu àtẹ́lu ìwà rẹ̀ wọ́n ní kò sí bá a ṣe máa wà táà ní máa ṣẹra wa wọ́n sì ṣàpèjúwe Funke bí ẹni tí kò lẹ́mìí ìdáríjì ẹ gbọ́ ta ló ń dúnkòokò mọ́ Peter Obi o Peter Obi ti jáde sọ̀rọ̀ o ó sì ṣàlàyé wípé ó ṣeé ṣe kówó má sí láyé mọ́ kó tó di ìbò 2027 níṣe làwọn kan dúnkòokò mọ́ òun ṣùgbọ́n òun ní láti sọ síta kí gbogbo ayé lè gbọ́ o bẹ́ẹ̀ náà Làtíkù Abubakar tóun náà jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2027 náà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí Peter Obi fi kọ ààrẹ Tinubu ó ní nǹkan kan gbọ́dọ̀ ṣe Peter Obi o nítorí gbogbo bí ààrẹ ti dúnkòokò mọ́ làwọn rí ìdí tóun sì fi ń sọ̀rọ̀ yìí ni pé bàbá ní kò ní rí bẹ́ẹ̀ tó sì padà lọ rí bẹ́ẹ̀ ńkọ́ ìdí nìyí táwọn ṣe ń sọ̀rọ̀ náà síta. Báńkì àpapọ̀ Nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú wípé kí ẹnikẹ́ni ó má ṣe kọ 100 naira mọ́ o nítorí báwọn kan ti ń gbọ́ fìrìfìrì pé àwọn kan ti ń kọ 100 naira báyìí láìsí ìdí kan pàtó tí wọ́n fi ń kọ owó náà èyí ló mú kí báńkì àpapọ̀ Nàìjíríà ó ṣe ìkìlọ̀ náà wípé ẹnikẹ́ni tó bá tún kọ owó 100 naira yóò fojú mi náà fi lórílẹ̀‐èdè Nàìjíríà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube tèmi tó kọ́ àzánù jábọ̀ rò títí ìgbọ̀nyín ire o.